كروهي مركزي أفدي كروهي مركزي أفدي كروهي مركزي أفدي كروهي مركزي أفدي كروهي في حياتي ومماتي مركزي أفدي كروهي مركزي أنت طبيبي منقذي من جهالاتي مركزي أفدي كروهي لرجال يخدمون العلم في كل الجهات مركزي أفدي كروهي ويديم النصر فينا بنبي البركات مركزي أفدي كروهي مركزي أفدي كروهي مركزي أفدي كروهي استعدوا للنضال استعيدوا للنضال أبا استعدوا للنضال استعيدوا للنضال يا أبطال علم الدين قد آن النضال استعيدوا للنضال اثيابوا في الأرض كالأشبال ومدوا لا تبالوا استعيدوا للنضال علموا الناس علوما ليس يدريها رجال استعيدوا للنضال مركزي جاء بعلم كراهي بالمعجزات استعيدوا للنضال لرجال يخدمون العلم في كل الجهات استعيدوا للنضال استعدوا للنضال استعيدوا للنضال استعدوا كالألوري استعيدوا للنضال أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمد رسول الله عبده ورسوله أكي لهم في صلاة قلوبان النبي محمد صلى الله عليه وسلم أباتي وشوا مسلمي tí ó ṣe wá ní akírun tí ó gba ìbádà oníkálùkù wa tí a bá ṣe síwájú ọlọ́run ọba ìlà kí ọba tó ṣe wá ní ẹlẹ́sìn òdodo tó sì pa wá láṣẹ tó ní a máa ṣe òdodo ní gbogbo nǹkan tí ó bá ṣẹlẹ̀ nílé ayé wa kódà kó jẹ́ ń pò òdodo yẹn yóò affect ẹni tó bá ń sọ gan kódà kó jẹ́ ń pò òdodo yẹn yóò affect ẹni tó ń sọ kó sáà ti ṣe òdodo yẹn torí ọlọ́run ọba gan fún ara rẹ̀ ó gbé ìsìláàmù kalẹ̀ lórí òdodo ni torí òun lọ bá òdodo torí òun gangan lọ bá òdodo tó sọ ẹ̀sìn ẹ̀ kalẹ̀ pẹ̀lú ànábì rẹ̀ sallallahu alayhi wa sallam ó rán ànábì tó pọ̀ wá kó tó kan ẹni tí a rán sí gbogbo ayé tó jẹ́ ní Muhammad sallallahu alayhi wa sallam tá a rán sí gbogbo èèyàn tó fi sọ́nà al-Qur'an ni alladhi huwa arsala rasulahu bil huda wa dinil haqq liyudhhirahu ala dini kullihi wa kafa billahi shahida òun lòun rán ànábì rẹ̀ pẹ̀lú ẹ̀sìn òdodo láti lè máa wá ṣe olórí lórí gbogbo àwọn ẹ̀sìn tó bá kù padà
kódà báwọn tí ò fẹ́ kódà bọ́ fẹ́ bọ́kọ̀. ọba yìí tó wá ṣe wá mùsùlùmí àdánwò ni. ìwọ tó bá jẹ́ mùsùlùmí àdánwò ni o. ẹni tí ò kìí ṣe mùsùlùmí náà tí ń bẹ ládùúgbò ẹ̀ àdánwò ni fún ẹ. báwo lẹni tó jẹ́ mùsùlùmí tí Islam ṣe jẹ́ àdánwò fún? gbogbo tó bá ń ṣẹlẹ̀ inú Islam Ọlọ́run bá tó dá wa ń retí ká sọ òdodo lórí ẹ̀. tí ó bá ṣe le tó ẹjá sọ òdodo lórí ẹ̀. ẹ bá ṣe wọlé bá ṣe program rẹ̀ ẹ sì bá invite àwọn èèyàn wọlé dáadáa wọ́n mọ̀ nípa ti wà live. ọba yìí ló ṣe ó gbọ́ ní ẹni tó jẹ́ pé ó ní làákàyè lórí tó mọ ọ̀tún yàtọ̀ sósì tó sì ṣe wá lẹ́ni tó jẹ́ pé ó lè mọ tó da yàtọ̀ sí tí ò dáa. àyàfi tá a bá fẹ́ ṣe àbòsí fún ara wa àbórí ara wa ló kù. gbogbo èèyàn tọ́lọ́run bá dá pátá ló gbé làákàyè sí wa lórí tá a lè differentiate between the bad and the good. àyàfi tá a bá fẹ́ ṣàbòsí orí ara wa ló kù. lórí ọ̀rọ̀ tí a wá ń bá lọ àbí tá à ń bá bọ̀ tí mo sì mọ̀ pé bó pẹ́ bóyá ọ̀rọ̀ yóò padà bọ́ síbi tí a fẹ́ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí ó ṣe lọ lórí àwọn ọ̀rọ̀ yìí. ó lè má hàn sí gbogbo wa ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ ti padà ń lọ lórí ọ̀rọ̀ yìí. àdánwò ni, àdánwò ńlá ni tó bá padà di pé ibi tó ti retí pé òdòdó ti wá tó bá padà di pé nǹkan míì náà ń bá ń bẹ̀ àbí náà ń rí lọ́wọ́ wọn, àdánwò ni. irú ìwà bẹ́ẹ̀ yóò padà sọ ààyè yẹn àbáwọn ẹni yẹn dẹni yẹ̀yẹ́ lójú gbogbo ayé. kódà yóò sọ wọ́n dẹni yẹ̀yẹ́ lójú gbogbo àwọn ẹlẹ́sìn mi. mo kí gbogbo ẹ̀yin tẹ̀wọ̀n ẹlẹ́ o, mo kí àfáà mi Bello Kamardeen, mo kí àfáà mi Adégbọlá Akeem Mustapha ayamina Allahumma amin. àfáà rí ẹ̀mí Kẹ́hìndé mo kí ẹ̀yin náà, Munas Débú. of course ọ̀rọ̀ mi ti ní topic ẹ wo ó wà lórí ẹ̀ mbẹ́ ìbá ṣe tán lè máa rí inshallah. gẹ́gẹ́ mo ní sọ lọ, tí ó bá ti dín pé nǹkan expect lọ́wọ́ ẹlẹ́sìn mùsùlùmí tó jẹ́ ẹ̀sìn òdodo gẹ́gẹ́ bá a ṣe ń claim ẹ̀, tó bá ti di pé ẹni pé wọn ò bá lọ́wọ́ wa mọ́ á di fìtínà, á dolóhùn káyé, á sì di àgbákò sọ́wọ́ àwọn èèyàn. mo kí Alhaji Abdulfatah Tajudeen wa alaikum salam bàbá alábàá ṣe dára fún yín, ẹ kú ìdúró tí òdodo. ẹ bá ṣàkíyèsí program tí mo ṣe last tí mo play audio ta ni mo tẹ̀ play náà, mo play audio ẹnìkan last week náà, mo play audio ẹni tó jẹ́ secretary, ẹni tó jẹ́ secretary ìjókòó ibi tó lọ ti lọ ṣiṣẹ́ ọ̀rọ̀ ń pè ìyá ìmáàmù Tọ́lá tó ti sọ̀rọ̀ ń pé àwọn òbí wọn sílé ayé lára. mo dẹ̀ tún sọ̀rọ̀ àfáwà Honorable Yẹpẹ̀ lórí ọ̀rọ̀ tí a jọ sọ. ọ̀rọ̀ tó bá jẹ́ kó yẹ ká dá sí gẹ́gẹ́ bí mùsùlùmí, ẹlòmí lè rí ní rí pé
ká dákẹ́ lórí ẹ̀ ló dáa. Ẹlòmíì á lè jẹ́ kẹ́ mọ̀ pé no ká bá dákẹ́ lórí eléyìí àmọ́ ìmí tí ó padà ṣẹlẹ̀ tí ó sì padà jẹ́ pé yóò búrẹ́kẹ́ ju lè lọ. Lórí pé nìkan wá jẹ oyè tó jẹ́ oyè ìtẹ́wọ̀n ìdílé kan tó yẹ kán jẹ tẹ́lómi wá kílẹ̀mù ẹ̀ tí ó sì kì í ṣọmọ ìdílé yẹn là ń yanjú yìí tó bá padà di pé èyí tó jù yẹn lọ ló padà ṣẹlẹ̀ ńkọ́. Tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí eléyìí ẹ̀ ní lè sọ ní tìmí tó bá ṣẹlẹ̀. Tó bá ṣe wọlé ẹjẹ́ máa ṣe program ẹ̀ka ṣe invite àwọn ìwọlé ẹ máa tẹ love like and share ìyẹn ló máa jẹ́ kó rìn dáadáa. Mo wá gbéra mi gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ràn irọ́ tó fẹ́ràn òdodo kódà tó dodo ẹ fẹ́ affect mi gan fúnra mi máa sọ ní Israel tààlà ìṣẹ̀dá tèmi ní mo sì jogún ẹ̀ látara bàbá tó bí mi kò sí bó ṣe máa tó wájú bàbá mi tó bá yẹ lè ṣe tí ò dá o yóò sọ pẹ̀lú ojú yóò jẹ́ kó mọ̀ pé tó ṣe yóò ṣí ló ṣe o má gbà kò nílé kò dáa. Ẹ̀dá tọ́lọ́run dá ni àwọn tó mọ̀ ń lú mi wọ́n mọ̀ bàbá mi dáadáa alhamdulillah. Ló fà á tí ò ṣe ní mí lára tó bá ti dàbí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá affect ìjọ́mọ ènìyàn àbí kí n bá ti rí pé nǹkan tó bá ti ń tààbò síbọ̀ dandan ni màá dá sí. Àyàfi tó bá jẹ́ nǹkan tí ò fi ara tara kan ẹ̀sìn àbí tí ò fi tara tara kan ẹ̀sìn míì torí ìsìláàmù ọlọ́run ọba gan ò gbà ká tún ṣàbòsí lórí ẹni tí kìí ṣe mùsùlùmí. Mo á ní màá máa pe gbogbo àwọn tí máa mọ̀ kó wà involve nínú ọ̀rọ̀ yìí. Mo ti pe ọ̀pọ̀lọpọ̀ kódà mo pe títí mo pe aláàjì wa Mustapha no aláàjì wa Mansur Ejide tó jẹ́ bàbá tọ́lọ́hun kẹ́ nílùú Ògbómọ̀ṣọ́ tó sì jẹ́ ní tó dúró ti Imam Tọ́lá gẹ́gẹ́ bí olówó tí ó fẹ́ fowó rẹ̀ sí lọ́wọ́. Mo pè wọ́n mo try láti pe secretary wọn gan àbí PA wọn mo try láti pè wọ́n tó wọ́n náà involve látara ẹni tó bá mi sọ̀rọ̀ wọ́n involve PA yẹn bàtọ̀ lọ́wọ́ òkádà kí n rí PA yẹn bá sọ̀rọ̀ bọ̀ mo bá Alhaji Mansur Ejide mo bá wọn sọ̀rọ̀ bàbá rẹ̀ welcome me for real. Mo dẹ̀ tún bá bàbá wa tí wọ́n porúkọ wọn ní Alhaji Jimokola mo bá wọn sọ̀rọ̀. Ẹ bá ṣàkíyèsí audio kan tí mo kọ́kọ́ post like 15 minutes audio tó jẹ́ pé àfáà kan ló sọ̀rọ̀ inú ẹ̀ báyìí gẹ́gẹ́ bí ẹni tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí support Imam Tọ́lá tọ́lá létà má support wọn mọ́. Ẹ gbọ́ àwọn ní jẹ́ Alhaji Jimokola ní nickname wọn ṣá orúkọ táwọn èèyàn mọ̀ wọ́n sí jù nìyẹn. Mo pe àwọn náà àwọn kan gbà kí n rìkọ́ọ̀dù àwọn bẹ́ẹ̀ làwọn kan gbà kí n rìkọ́ọ̀dù àwọn wọ́n kàn narrate ọ̀rọ̀ fún mi ni. Ẹni tí mo bá sọ̀rọ̀ tí màá play audio fún yín pẹ̀lú gọ́rọ̀ àmàgbọ́ audio lẹ́nìí àgbà audio Alhaji wa Ayọ̀bámi Yusuf Quadri tó jẹ́ secretary Nakomio nínú Ògbómọ̀ṣọ́ branch a máa gbọ́ tí wọ́n audio wọn lẹ́nìí audio yẹn pọ̀ it's over 2 hours audio. Mo lè tún pé Alhaji wa kan náà bákan náà torúkọ wọn ìnagijẹ wọn jẹ́ Lọ́baníkà mo bá wọn lọ sọ̀rọ̀ ṣùgbọ́n ọdún ẹni tá máa gbọ́ lẹ́nìí ọdún Alhaji Yusuf yẹn Ayọ̀bámi tó jẹ́ secretary Nakomio rẹ̀ la máa gbọ́ torí àwọn náà padà reference sí Alhaji Lọ́baníkà ó lè jẹ́ tiwọn ó lè jẹ́ bí àwọn Wednesday tó ń bọ̀ la máa gbọ́ àbọ̀là mìtìmọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ la máa project síta fáwọn èèyàn ló sì jẹ́ pé gbogbo tí mò ń ṣe gẹ́gẹ́ mo ṣe sọ mò ń ṣe nítorí Ọlọ́run torí ẹ̀sìn
torí ẹ̀sìn tó kàn lórí ẹ̀fà tí ò bá kẹ̀sìn tí ń bá rí pápò sí tó ti fẹ́ máa ṣe fáwọn tí kìí ṣe mùsùlùmí tí ń ṣẹlẹ̀ inú ẹ̀ ní nìtẹ̀ní dà sí àti àbòsí tó fẹ́ máa ṣe lórí Madarul Markaz lórí ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yìí ò sì kàn wọ́n ìyẹn náà pẹ̀lú so ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run gbà tí mo pe màá kọ́kọ́ sọ̀rọ̀ àwọn tí mo pe tán gbà ká rìkọ́ọ̀dù wọn lẹ́yìn náà làbá wá play audio ẹni tí mo rìkọ́ọ̀dù báwọn fún mi láyè kí n rìkọ́ọ̀dù kí n play báwọn èèyàn nígbà tí mo pe aláàjì wa Monsur Ejide tó jẹ́ bàbá olówó aláàánú tọ́lọ́ ní kọ́ máa ẹ̀sìn lọ́wọ́ lọ́nà táwọn ọmọ nǹkan wọn lè ṣiṣẹ́ síwájú ọlọ́run aláàjì Monsur Ejide yìí ó ní ilé wọn ní ìmáàmù tó kú tó ṣáájú ìmáàmù tó papòdà ṣáájú kí wọ́n tó fi ìmáàmù tọ́lé ajẹ ó ní ilé wọn ní ìmáàmù yẹn ti jẹ wọ́n tó ṣaláìsí ẹni tó wá ń ṣe representative gẹ́gẹ́ bí amúlédè ìmáàmù tó ṣaláìsí kí wọ́n tó jẹ ìmíì inú ilé wọn bẹ̀ náà wọ́n ti yọ gẹ́gẹ́ bí ọdún òta gbọ́ kọjá lẹ́nu ẹni tó jẹ́ representative ilé ayé rárá bó ṣe sọ wọ́n ṣe máa ń ṣe tí nǹkan bá ṣe ìmáàmù kan sìn tí ò lè continue religious duty ẹ̀ ẹni tó máa continue ẹ̀ lèèyàn tó máa mú wá láti inú ilé yẹn lẹ́yìn ìmáàmù yẹn ti kúrò n tó fà á tí ẹni yẹn fi ń bá a lọ nìyẹn kán tó wá padà jẹ ìmáàmù tọ́lá ní ìmáàmù tó fi yàn wọ́n ní ìmáàmù ṣùgbọ́n Allahu akbar kabira ọ̀rọ̀ kan tí mo padà detect inú ọ̀rọ̀ yìí tí bá sọ̀rọ̀ débẹ̀ ń sìn yóò yé gbogbo wa tó bá ṣe wọlé wa bá a ṣe program yẹn kẹ́yìn invite àwọn èèyàn sí dáadáa nígbà tí mo pe Alhaji Monsur Ejide mo bá wọn sọ̀rọ̀ bọ̀tọ́ ní kí n má rìkọ́ọ̀dù àwọn kò máa ṣàlàyé ọ̀rọ̀ fún mi bó ṣe rí táwọn ṣe mọ̀ wọ́n bá sọ pé ìmáàmù tọ́lá yìí wọ́n mú wá bá àwọn ni ẹni tó sì mú wá bá àwọn gẹ́gẹ́ bíi pé òun lọmọlé Ayílára táwọn fẹ́ káwọn support òun ni Alhaji Jimoh Kọ̀lá tí màá ṣe mistake Alhaji Ziad Jimoh Kọ̀lá lórúkọ tiwọn ìgbà tó dẹ̀ mú wá wọ́n lọ́mọ ilé Ayílára ni wọ́n nígbà tó mú wá Alhaji Ziad Jimoh Kọ̀lá yìí ọmọ làwọn jẹ́ ilé Ayílára gẹ́gẹ́ bí ìyá wọn ṣe jẹ́ ọmọ ilé Ayílára àwọn wá jẹ́ nìkan tó jẹ́ pé nígbà tó jẹ́ pé nígbà tí ìmáàmù kú ẹni tó ń délé fún ìmáàmù Alhaji Monsur Ejide máa sọ wọ́n ní ìmáàmù tó represent ìmáàmù adókú yìí o ẹ gbọ́ ìmáàmù tó represent ìmáàmù tó ṣaláìsí yìí o ẹni tó wà ń bẹ̀ yìí tó represent yìí o wọ́n ló ti ní masters lọ́wọ́ o ẹni tó bá máa jẹ́ naam Alhaji Qasim Jimoh Kọ̀lá orúkọ wọn náà ní masha Allah ẹni tó bá máa jẹ ìmáàmù láti ilé míì tó sì jẹ́ pé ilé míì ló yẹ kó jẹ kò gbọ́dọ̀ jẹ́ ilé tiwọn mọ́ ẹni yẹn gbọ́dọ̀ ní PhD ẹ gbọ́ àkọ́kọ́ béèrè ni pé àwọn ìmáàmù tó ti jẹ ṣáájú ìjẹ́ PhD or certification wà nù criterion tó fi yàn wọ́n gbà náà tó yàtọ̀ sí ìmọ̀ ìsìláàmù tọ́rọ̀ òdodo bá délẹ̀ ẹjẹ́ ayọ́ tàbùsí kúrò káyọ̀ ìwà mùnáfìkì kúrò ká sọ bó ṣe yẹ kó rí gangan ìmáàmù tó jẹ nínú ilé bàbá wa Monsur Ejide tó jẹ́ ẹni tó gbéṣẹ̀ tó ti ṣaláìsí
ǹjẹ́ wọ́n béèrè PhD certification or master's certification lọ́wọ́ wọn kó tó di pé àwọn jẹ́ ìmáàmù? ó ṣe wá jẹ́ pé ńgbà táwọn ṣaláìsí tán ẹni tó wá rẹpírẹsẹ̀ntì wọn kó tó di pé wọ́n jẹ́ ìmáàmù ilé míì tó kàn nítorí yẹn ní masters lọ́wọ́. ẹ̀yin tẹ́ wá jẹ́ ni tó jẹ́ pé ilé yín ní ìmáàmù tó gbèsè ti kúrò tó ti kú, ẹ wá fẹ́ máa là sọ́wọ́ àwọn tí ilé wọn kàn láti yan ìmáàmù wá pé o nítorí ẹni tó ń represent ìmáàmù tó ti lọ yìí o ní masters. ẹni tẹ́ bá fẹ́ mú wá láti ilé yín nílé ayé rárá o ó gbọ́dọ̀ ní PhD lọ́wọ́. ẹjẹ́ àjọgbé sílẹ̀ akáyì òótọ́ ọ̀rọ̀ bá ti dé ẹjá bára wa sọ. ẹ bá share program, ẹ máa tẹ love, like and share. ẹ má kàn wá carry the way torí ẹ máa gbọ́ díò lẹ́nu àfáwà Yusuf Ayọ̀bámi inshallah tó ń jẹ́ secretary na komio. You understand? nígbàtí ìbéèrè tẹ́lẹ̀ kọ́kọ́ béèrè nìyẹn pé àkọ́kọ́ àwọn tó jẹ ìmáàmù ṣáájú tó fi dé rí ìmáàmù tó gbéṣẹ̀ nínú ilé bàbá wa Mọ́nsúrù Èjìdé, ṣé ẹnìyẹn ní PhD àbí masters ọ̀ ǹjẹ́ ó wà nínú àkọọ́lẹ̀ àbí criterion tẹ máa fi ń yan ìmáàmù sípò tó yàtọ̀ sí kó ní ìmọ̀ Quran àti ìmọ̀ hadith? ìdájọ́ ẹ̀sìn náà kì í ṣe dandan kó jẹ́ ìmáàmù ló máa ṣe ìdájọ́ ẹ̀sìn. nítorí ẹ̀ la ṣe ní mufti ní gbogbo ìlú ládẹ̀ ní mufti nílẹ̀ Yorùbá. iṣẹ́ mufti ni kó yanjú tó bá jẹ́ ìbéèrè tó bá ti lágbára ju ìmáàmù lọ. ìmáàmù ni kó kírun kó yanjú àwọn nǹkan pẹ́pẹ̀pẹ́ tó bá ṣẹlẹ̀ láàrin jàmáà àti ìlú. èyí tó bá fẹ́ le ju ìmáàmù lọ ní ìbéèrè mufti ni ó taari ẹ̀sìn gẹ́gẹ́ bí mufti ẹ̀sìn olùdájọ́ ẹ̀sìn. bọ̀bí tá a bá yé dídọ̀ di pé tọ́wọ̀ kan bá ti jẹ́ pé bóyá ìwọ jẹ́ nìkan tó kì í ṣọmọ ìlú kan àbí o jẹ́ nìkan tó jẹ́ pọ́n ti hẹ́ẹ̀tì tẹ́lẹ̀ látilẹ̀, tó bá yẹ lè dáwọ́ lé ọ̀rọ̀ kan wọ́n sì bẹ̀rẹ̀ sí ní táàgì lórúkọ oríṣiríṣi. gàgà lè wà lára tèmi, inú mi a máa dùn tí bá ráwọn èèyàn tó bá ń bú mi, because èmi máa ń fẹjọ́ wọn sọ Ọlọ́run ní pé tó bá ti rí gbogbo àwọn tó bá ti ṣépè fún mi Ọlọ́run bá ń ba ti wọn jẹ́. èmi ò ṣe èmi ò ń tànyàn ẹ̀yàn alágbára bá tún ṣe, èmi ò ń bẹ Ọlọ́run tún yín ṣe. tí mo sọ lẹ́yìn yìí mo sọ yìí, gbogbo ẹ̀ tó bá ti ṣépè fún mi tó dẹ̀ wọ́n kún mi tọ́ sépè Ọlọ́run bá ba ti wọn jẹ́. ǹdẹ́ máa ń sọ nìyẹn kẹ máa gbọ́n sí èmi ò ń tànyàn máa lágbára Ọlọ́run tún yín ṣe ara o torí ẹ̀yin ò gbàdúrà pé dáadáa kí dáadáa kàn mí, èmi náà sì ní gbàdúrà dáadáa báyìí náà. nítorí bá ṣe fún yàn kan tọrọ ẹ̀ fún wọn náà ni bẹ́ẹ̀ mi ṣe wà ní èmi ò ń tànyàn àmì ọ̀rọ̀ ayẹ́ pé ayagiri gan aláwọn alágiri gan kọ́lá bá tún wọ́n ṣe ìrọ̀ o. ẹni tí ò bá ní wúlò láyé kọ́lá máa kó wọn kó lẹ̀ gan kò léwọ̀ káyé lè ní sinmi. aláwọ̀ sọ́dọ̀ fún àrùn bá dá islam yà lọ́nà wọn máa sọ ìwọ́n lábàá máa pọ́n jẹ̀bẹ̀ láti sà. ẹni tó bá ti ń ronú aburú tó bá ti ro aburú òní kọ́lá máa fa aburú kàn án. you understand? òun ló fà tó fi jẹ́ pé ṣe ní gbogbo àwọn tó bá sì ń kọ́mẹ̀tì ń bí tó má ti ń bú mi ẹ máa wò wọ́n dáadáa. àwọn tó sọ̀pọ̀tì àbòsí tó fẹ́ ṣẹlẹ̀ lórí ìmáàmù yíyọ nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n, àwọn rí ẹ̀ ti mọ̀ wọ́n àìmọye wọn. kódà lómi máa ń sẹ́ndì voice note sí mi tí máa sùn dá lóhùn padà pẹ̀lú ọ̀rọ̀ làákàyè. lẹ́yìn tí wọ́n bá Alhaji Mọ́nsúrù Èjìdé sọ̀rọ̀ tán ọwọ́ àrífà mi sí Alhaji Kọ́sìm Jímọ̀ Kọ̀lá wípé kí lọ bí wọ́n kí n bí wọ́n torí àwọn náà mú ìmáàmù tọ́lé wá fáwọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n sọ pé àwọn support ń pọ̀ ọmọlé ni wọ́n, gẹ́gẹ́ bí ẹni táwọn ṣe kí ni táwọn support ń pé ọmọlé ni wọ́n, ọmọlé ayélujára ni wọ́n. mo á sọ fún ọgbọ́n kò sí wàhálà sà, máa pe
Alhaji Kazeem Jimakola gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dárúkọ wọn pa àwọn náà mú wọn wá wọ́n dẹ̀ sọ fún yín pé ọmọlé ni wọ́n èmi á pè Alhaji Kazeem fúnra mi Jimakola ṣẹ́ni gbogbo àwọn tó bá ń bó èbú bẹ̀rẹ̀ èyí tẹ́ bá lè dá lóhùn ẹ̀dá lóhùn èyí tẹ́ bá lè dá lóhùn ẹ̀ṣẹ́ máa wò wọ́n tọ́lá wọn ní làákàyè ni làákàyè á ṣí báyìí fọ́ọ̀sì fún wọn tó bá fi gbóòótọ́ ọ̀rọ̀ torí máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ nílé ayé yìí ó yẹ kó máa sú àwọn òbí tó bí wọn kí ló dé tó fi bí wọn lẹ́ni tí ò ní làákàyè ó yẹ kó sú àwọn òbí wọn kí ló dé tó fi bí àwọn gẹ́gẹ́ bí ẹni tí ò ní làákàyè bọ̀dé tí wọn náà fi ṣe yẹ ẹni tó bá ń sọ̀rọ̀ àti fẹ́ kó làákàyè sí wọn lórí níbi tí làákàyè ò sí làákàyè lórí wọn yẹn ìyẹn wọn máa bú ẹṣẹ́ máa wò wọ́n ètò bá lè dá wọn ló ẹ̀dá wọn ló tó bá lè dá wọn ló ẹ̀fún wọn lẹ̀ báyìí fọ́sọ̀ náà wà á bí wá gbọ́ nígbà tí wọ́n á pe Alhaji Kazeem Jimakola ẹ jẹ́ kọ́rọ̀ yín rìn dáadáa nígbà tí mo pe Alhaji Kazeem Jimakola ó ní ìbẹ̀rẹ̀ lóòótọ́ ẹni táwọn rí lẹ́ni tí ó ní PhD holder ni tó dẹ̀ claim ara rẹ̀ ó claim ara ẹ̀ gẹ́gẹ́ bí ọmọlé Ayílára ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ni bẹ̀rẹ̀ sí ní pìtà ara ẹ̀ ìtàn tó bẹ̀rẹ̀ sí nípa ara wọn ó jẹ́ kí ó mọ̀ wípé no ẹni yìí kí ó tán máwọn kò sí ṣe ọmọ ilé àwọn wọ́n sì láwọn ti sọ bẹ́ẹ̀ fún Alhaji wa Monsur Ejide wípé ẹni yìí kì í ṣọmọ ilé aráalé ni ẹ jáwọ́ lọ́wọ́ ẹ jáwọ́ lọ́rọ̀ ẹ má sọ̀pọ̀tì ẹ̀ mọ́ Alhaji Monsur Ejide wọ́n ní táwọn sọ fún wọn nìyẹn Alhaji Kazeem Jimakola wọ́n ní táwọn ti sọ fún bàbá wa Monsur Ejide ti pẹ́ nìyẹn wọ́n ní nǹkan kọ́kọ́ wà fún Alhaji Monsur Ejide ni pé ibi tó bá ti darí sí báyìí tó bá ti fẹ́ràn ẹnìyẹn báyìí ó máa ń nira fún wọn láti jáwọ́ lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ wọ́n máa ń ṣe kí ni ó máa ń nira fún wọn láti jáwọ́ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ti gbọ́ gò báyìí àti gbọ́ kọ̀ọ̀mù máa nira láti gbà táwọn ti sọ fún wọn pé ní yìí ìṣọmọlé according to táwọn aráalé ní táwọn ọmọlé gangan mú wá lẹ́rìí àti tí ìyá wọn sọ ẹ bá gbàgbé Alhaji Monsur ló darí ni Alhaji Monsur Ejide ló darí ni sọ́dọ̀ Alhaji Kazeem Jimakola mo wá lọ pé Alhaji Jimakola Alhaji Jimakola wá sọ bẹ́ẹ̀ fún mi mo tún wá padà wá bá Alhaji Monsur Ejide gbogbo bàbá Alhaji Kazeem ti ṣàlàyé fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ní kí lọ bá wọn o pé kí n bèèrè lọ́wọ́ wọn pé àwọn náà mú wá gẹ́gẹ́ bí ọmọlé tẹ́lẹ̀ fi support Imam Tọ́lá gẹ́gẹ́ bí ọmọlé ìyẹn Alhaji Monsur Ejide ṣùgbọ́n gbà tí mo dọ́dọ̀ Alhaji Kazeem Jimakola wọ́n ní jẹ́ kí n máa mọ̀ wípé kódà wọ́n ti sọ fún yín wípé ẹni yìí kì í ṣe ọmọlé aráalé ni nígbà tó ń gbọ́ níta ló sọ bẹ́ẹ̀ mo ní Alhaji Jimakola ló sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó jẹ́ pé tí n bá gbọ́rọ̀ máa tún lọ tún bèrè máa tún sọ padà fẹ́ni tí mo gbọ́ lọ́dọ̀ ẹ̀ ó di pé nígbà tí mo pè wọ́n ń bẹ ní prógráàmù kan nígbà tó ń bẹ̀rẹ̀ pé ta ló sọ bẹ́ẹ̀ wọ́n sọ pé Alhaji Jimakola ló sọ bẹ́ẹ̀ fún mi wípé àwọn dẹ̀ ti sọ bẹ́ẹ̀ fún yín pé ẹni yìí kì í ṣọmọlé ṣùgbọ́n láńpẹ́ ẹ ti fẹ́ràn ẹni yẹn ló fà á tẹ̀fẹ́ jáwọ́ lọ́rọ̀ ẹ̀ àbí nǹkan míì tó bá tún wà ń bẹ̀ nìkan wọ́n ṣàjẹ́ kí n mọ̀ pé àwọn wà program báyìí àwọn wà program kan báyìí kí n jọ kí n pè àwọn létà á sọ̀rọ̀ létà bọ̀ létà tó sọ yẹn ó ti súnmọ́ gbà tèmi máa bẹ̀rẹ̀ program eléyìí èmi ò ṣe lè pè wọ́n padà mọ́ bọ̀ insha Allah tó bá wà rántí pé màá padà pè wọ́n kí n tún ọ̀rọ̀ ẹ̀ relate fún wọn màá tún wọn pè lẹ́yìn program insha Allah ìyẹn ni tààrin Alhaji Monsur tí mo pè tí mo lè record Alhaji Jimakola náà tí mo pè àwọn náà gbà kí n record àwọn for his work purpose ẹ gbọ́ nítorí iṣẹ́ wọn àwọn náà gbà kí n record but gbogbo nǹkan sọ n tó sọ lóríṣiríṣi gbogbo ẹ̀ ló papọ̀ tí mo narrate tí mo summarize láàárín 2 seconds nìyẹn wípé àwọn ti sọ fún wọn kódà lórí náà tún sọ fún wọn níjókòó ńjọ́ náà
tó jẹ́ àwọn méjì làwọn jọ sọ fún wọn pé aláàjì ìmáàmù Tọ́lé Àyè kì í ṣe ọmọlé, ẹ̀rí ti hàn pé kì í ṣe ọmọlé, ẹ̀yin ló kù kẹ́ jáwọ́ lọ́rọ̀ ẹ̀ kẹ́ fílẹ̀. kò wá sí ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀pọ́ọ̀tì ìmáàmù Tọ́lé Àsìn, wọ́n ń sọ̀pọ́ọ̀tì wọn ọ̀pọ̀lọpọ̀ wọn àkọ́kọ́ èèyàn according to tèmi rí tó hàn sí mi. ẹlòmí ń sọ̀pọ́ọ̀tì wọn nítorí owó, ẹlòmí ń sọ̀pọ́ọ̀tì wọn nítorí ara wípé ọkọ̀ ìra àwọn kan tó ò fẹ́ kó dépò yẹn. ẹ má gbàgbé politics tó kọ́ play lórí ọ̀rọ̀ afẹ́jẹ ìmáàmù yìí ni pé bí wọ́n ti wo gbogbo ilé ayé lára ni I don't understand. ibi tí ilé tí ìmáàmù ti ṣaláìsí, ìmáàmù tó kú àgbọ́ pé wọ́n ní PhD àbí wọ́n ní anything tá a mọ̀ sí certification kankan apart from religious studies certification gẹ́gẹ́ bí ẹni tó kéwú tó mọ̀ nípa ẹ̀sìn. You understand? So ó sì máa di ìsìn tó kan ilé ayé lára tẹ máa sọ pé dandan gbọ́n o ẹni tó máa jẹ ìmáàmù sí ó gbọ́dọ̀ jẹ́ PhD holder. ẹja gbé yẹn sí làákà ìkájọ máa wò. mo á kó lórí tiwọn, mo á pe Alhaji Yusuf Ayọ̀bámi, kódà àwọn ganan text mi nígbà tó text mi lórí WhatsApp. wọ́n ní ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ lórí ẹ̀ lórí social media yẹn, táwọn bá sọ pé àwọn mọ̀ nípa ọ̀rọ̀ yẹn understatement ni. wọ́n ní àwọn mọ Genesis ẹ̀, kódà àwọn tún mọ Deuteronomy ẹ̀, torí pé kí ni wọ́n ti arrest àwọn, gbé àwọn lọ sọ́gbà ọlọ́pàá rí nítorí ọ̀rọ̀ yìí. bá ní ìlú yìí náà làwọn fẹ́ ká wá sòdodo kájọ fọ́ ká fáwọn èèyàn kan gbọ́rọ̀ ń pa ẹ̀. àwọn náà wá bá mi sọ̀rọ̀ tí wọ́n ní máa play lẹ́yìn torí 2 hours plus ní tiwọn náà tí wọ́n ní máa play. ó wà á kú ti aláàjì wa tó jẹ́ bàbá dáadáa yìí, aláàjì ọba níkà. Charlestown so máa play audio yẹn sí, a lè máa ṣe sùúrù, a farabalẹ̀, a gbọ́ láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó parí sí, a máa gba call láàárín ìwọ̀nba time tó bá kù. Charlestown inshallah bismillah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam. Naam, hello. Network. Assalamu alaikum. Hello. Naam, Wa alaikum assalam. naam, Ridwanullah bọ̀lọ̀ ní báyìí sọ̀rọ̀ sà. In fact, WhatsApp mo gbọ́dọ̀ dúpẹ́ tí wọ́n bá mi sọ̀rọ̀. Mo gbọ́dọ̀ direct line ní map. WhatsApp yẹn máa kò láyọ̀lé torí ó máa break up sometimes or kó cut off nítorí services, you understand sir? Tí ìfàdí wọn máa ń pè ní láti yẹn sir. And again, náà àkọ́kọ́ ni pé lórí ọ̀rọ̀ ó ṣe ìmáàmù Tọ́lé ọ̀ṣẹ̀ ìmáàmù Tọ́lé àti Ògbómọ̀ṣọ́, ṣọ́mọlé ayélujára l'Ògbómọ̀ṣọ́ ni ìmáàmù Tọ́lé, ṣọ́mọ Ògbómọ̀ṣọ́ gan ni wọ́n. Báwo ló ṣe jẹ́ gan tó fi wá jẹ́ kí wọ́n jẹ ìmáàmù kó tó wá di pé a tẹ̀sẹ̀ wá ń gbọ́ pé wọn kì í ṣọmọlé ayélujára? Bí wọ́n ṣe àti gbọ́ mi sá ṣe ń gbọ́ mi sá. Mo ti gbọ́ nígbà ìpínlẹ̀ sọ mo ti gbọ́ nígbà. Mo ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń gbọ́ lórí ìmáàmù Tọ́lé pé ńgbà tó jẹ́ ìmáàmù tán ìtàn tán bẹ̀rẹ̀ sí nípa òjò mọ́ ìtàn ilé tán kílèmù pa àwọn ti wá tó jẹ́ ilé ayélujára. Then àtẹ̀tù wa ń gbọ́ pé àwọn míì tẹ̀tù wa gan pé wọn fẹ́ẹ́ lè jọmọ Ògbómọ̀ṣọ́ gan. So ìyẹn ló mú èmi tí gẹ́gẹ́ bí olólùfẹ́ òdodo, olólùfẹ́ Islam àti olólùfẹ́ àlàáfíà lọ́wọ́ sì jẹ́ pé èmi ò ń láìkí máa fi síbì kan máa fi sẹ́gbẹ́ kan ká dúró déédéé gẹ́gẹ́ bọ́lá ọba ṣe ní ká ṣe déédéé nítorí mo ti rí ń tàwa mùsùlùmí
àti fẹ́ máa táàgì ọ̀rọ̀ ẹ mọ́ kábíyèsí ń gbé kábíyèsí tó jẹ́ kìrìsìtẹ́nì ó fẹ́ yọ mùsùlùmí tó jẹ́ ìmáàmù ní oyè tí ó lè yẹ kórí bẹ́ẹ̀ kó sẹ́ sí mùsùlùmí tó máa ń gbọ́ bẹ́ẹ̀ tí inú ẹ̀ máa dùn ìyẹn gbárata àyàfi tó bá wádìí nìkan òun ló fà á tí mo fi ń ṣèwádìí mo fi rí mẹ́sẹ̀gì yín mo fi sọ pé pẹ̀lú ògbó ọlọ́ọ̀ máa pè yín kí n má ti free lẹ́nìí so òun ló fà á tí mo fi pè yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ẹ mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ yín dáadáa gẹ́gẹ́ bí sẹ́kítírì nàkúnyò yóò kù gẹ́gẹ́ dárúkọ ara yín kẹ́rẹ̀ ṣàlàyé tẹ́ bá ṣe mọ̀ sí at least láàrin 30 minutes pẹ̀lú ògbó ọlọ́run sà. ok orúkọ mi ni Abdulkadir Ayọ̀bámi Yusuf náà tí mo jẹ́ secretary for National Council of Muslim Youth Organization mashallah na kọ́mí Ògbómọ̀ṣọ́ zone ẹ̀dẹ̀ tí ń ṣe é sìn ó ti tó ọdún mẹ́lòó sà. mọ́dọ̀. Tí n bá ní ṣíwá ìwọ́yá láti 2019 àti 2019 ọ̀tọ̀fọ̀lá. náà mashallah náà Mo rẹ̀ fún secretary fún Nàkọ́lù Ògbómọ̀ṣọ́ local government tí central mosque Ọ̀jágbó wà nílẹ̀. ok sir náà Torí pé gbogbo àgbáyé ní gbọ́ mi. pẹ̀lú ògbó ọlọ́run Ẹgbẹ́ mi ṣàlàyé àmì tẹ́lẹ̀ mọ́. náà Bàbá tó bí mi sì jẹ́ secretary central mosque náà láti 1968 sí 1987. ọ̀pọ̀ Central mosque Ọ̀jágbó. bẹ́ẹ̀ So mo dẹ̀ láǹfààní àti jẹ́ ọmọ kí fún mọ́gàjí àgbà àkọ́kọ́ nílé Ògbómọ̀ṣọ́ fún gbogbo ọmọ lónìí mọ́nì látìgbà tí mo ti wà ní ọmọ ọdún mẹ́rin títí tí wọ́n ti dójú ikú. ọ̀pọ̀ So tí mo máa ń sọ̀rọ̀ yìí ẹni tí ó bá mi lákẹ́ pé ní tí mò ń sọ ọ̀rọ̀ mi l'Ógbómọ̀ṣọ́ yóò mójú ààrẹ yàtọ̀ fún pé mo wá jẹ́ independent broadcaster tí mo rán social media and ọ̀rọ̀ fíjò ẹ má dín mo mo ń ṣí lẹ́fún lẹ́fún mi ọ̀gá bí mo ṣe ń kọ́ ní ìfẹ́ kò bá ṣe rí àmì bàtà àsìkò tí mo wọ ní rẹ́sítọ̀mù lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ń lọ. So mo ti wá jáde síta nígbà mo ti kúrò fún èèyàn sọ mo ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n ara rẹ̀ fún mi. Ọjọ́ tí ó kú ọ̀la tí wọ́n wò lọ́rùn fún aláàbí ìwé náà tọ́wọ́ náà lèmi ti mọ̀ pé kọ̀ǹṣọ́nà Ògbómọ̀ṣọ́ nígbà tí mo ní mọ̀ pé kọ̀ǹṣọ́nà abẹ́rẹ́ lára sọ̀rọ̀. ẹ bá mi rí ìbí bọ́ọ̀sì sókè díẹ̀. Ọjọ́ tí ó kú ọ̀la náà tí wọ́n wò lára mi fún aláàbí ìwé náà tọ́wọ́ náà èmi náà kì í ṣe ìṣọ̀nà ilé ayé lára. ẹjẹ́ rẹ ti máa ń pọ̀ kí n sọ ọmọlé ayé lára. Ìjẹ́ ẹ̀mọ́ mọ́ bẹ̀ sọ nígbà fún mi. àgbáyé Ìdí máa ń sọ̀rọ̀ tẹ̀lé èmi máa ń sọ̀rọ̀ tẹ̀lé tẹ̀lé torí mi kan ti fẹ́ bẹ̀rẹ̀ pé báwo lẹ ṣe mọ̀. l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ni lónìí mo ti grant interview lórí ọ̀rọ̀ yìí ní Tùǹgbà FM lẹ́ẹ̀mẹ́ta. Because àgbẹ̀rẹ̀ fọkàn fún ara. bẹ́ẹ̀ ni Ókè kí ló ti ṣe ká mọ̀? Torí pé ilé tí wọ́n kọ́ mọ́ àfa ní ọ̀sẹ̀ àti wá. Alhaji Sahak Mọ́rákùn Ayélára tí ń jẹ́ mọ́gàdí lẹ́yìn rẹ̀ lónìí. bẹ́ẹ̀ ni Èmi àti wọ́n jọ wà ní Òkè Àdó ni. ok Ẹni tó sì mú wa ní wọ́n pè ní
Alhaji Shitu Yusuf Shitu tó jẹ́ secretary Nurudeen Society of Nigeria. So èyí ni ló mú àfa yìí náà tọ́lẹ̀ àti bá wọn ń gbọ́ náà. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ tó kú ọ̀la tí wọ́n wù láwà ní fún un. Ṣọ́nà nígbà tó mo sọ wá ohun tí wọ́n bá yìí náà tọ́lẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀. Ṣọ́nà gbọ́n mi. nígbà tẹ́ súnmọ́ ta ni. Mo sún tí mò ń pè ní lọ́gàdì tí ń bẹ ní ẹ̀yìn àrájì nínú tọ́lẹ̀ àti yẹn. Nígbà náà bẹ́ẹ̀ èmi àti oníwọ̀de ni wá. Oníwọ̀de ni wá nígbà yẹn. So ìgbà tí wọ́n mú wọn wá èmi padà ń gbọ́ lẹ́yìn ní pẹ́lẹ́ kò kì í sọmọlé. Lórí ìyá a ní kí wọ́n rí sọmọlé ó tún lọlẹ̀. But ó pọ̀ láti ń wù láǹfààní fún tí mò ń sọ pé mo mọ̀ yìí. Àfáà ní ìsọ̀rí àti nípa ìtàn lórí rédíò. Wọ́n grant interview ní rédíò kan lóògùn ìṣọ́njọ́ náà. Mo torí afẹ́fẹ́ mo forúkọ rédíò yẹn pamọ́. Táwọn èèyàn bá mọ̀ pẹ̀ ẹni tó bá fẹ́ mọ̀ èmi àti ìjọ sọ̀rọ̀ lẹ́yìn ètò. So àwọn wà ní ilé ayélujára ìwé monitor program yẹn because ẹnu bá wà lórí afẹ́fẹ́ tó fẹ́ wá information tí ó fi sọ̀rọ̀ kí wọ́n lè bá a mọ̀ pé nǹkan tí ń sọ. So ìwé monitor program yẹn àwọn mùsùlùmí pàtàkì làwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ bàbá nísàlẹ̀ àfà. Yẹn nǹkan wá dàn pé ẹni yìí ni ìfàtí àtúnwò. pé tọ̀wọ́ pa ẹ̀ Àwọn tí ń jẹ́ Yusuf ìgbà tó láwọn ọ̀lẹ́ni tí ń jẹ́ Yusuf láàrin àwọn ọmọ ìkànnì àbá. Níbi táwọn ọ̀lẹ́ni tí ń jẹ́ Eliatu. Kátó wá táwọn ọ̀lẹ́ni tí ń jẹ́ Yunus. Ṣé ẹgbọ́n mi rà? Meanwhile, lọ́jọ́ tí mo ń ṣe interview nínú Central Mosque tá à ń sọ̀rọ̀ rẹ̀ táwọn èèyàn ń pariwo yìí. Wàzíìrì Mùsùlùmí ní aṣojú Mùsùlùmí nílẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn ní chairman committee screening committee gbọ́nà. Tí wọ́n sì sọ gbólóhùn kan nígbà tọ́rọ̀ débi kan pé gbogbo àwọn ìtukù bá bèrè bí wọ́n ṣe jẹ́ ń lé ayélujára. Wọ́n ń bí ara wọn mọ́ bàbá Usman. Ìwé ìníjẹ ara rẹ̀ mú bàbá Usman ìtàn yìí ti ń lọ jù ti ń jìnà jù. Ẹ̀mọ̀ nítorí ìwà ẹni àlèmọ́ bí ẹni tí ó pa ni. Báwọn tí wọ́n jọ wà lórí tí tóbi ṣe ní ẹjọ́ àfihàn ẹgbẹ́ àwọn bá nǹkan yòókù lọ. Tíjọ́ yẹn fi lọ. Ṣùgbọ́n ibi táwọn ti fura bọ̀tá ti rí tribus bọ̀tá àfura ni pé nígbà wọn gbórí ìlọ́ọ̀tì jáde. Àwájú yìí náà tẹ́lẹ̀ àti gba 96. Imam Habib Ahmad Ayélujára gba 56. Tí Alhaji Muftar ṣẹ́gbọ́n tí Alhaji Muftar tí nọ́mbà fún ìmọ̀mù tọ́lú àti ní ìjọ Jímọ̀ tó kọjá ọdún ìgbà 26 and 1 digit of 6 lẹ́yìn every number. Ṣé mọ̀ pé it is suspected ẹni tó bá
fẹ́ rí làákà náà 96 56 26 tí wọ́n tó wù náà ṣe bó ìṣèjọ́ tó fi wá jẹ́ bẹ́ẹ̀ tọ́jọ́ pé ṣé calculator tó fi rí bẹ́ẹ̀. tó fi jẹ́ pé 66 wá ní máàkì wá lé lórí 20 ó yẹ kó ẹ̀rọ ní pọ́blẹ́mù díẹ̀ there is something wrong with me. So àwọn ń bá bọ̀ ń rí lára dùn bẹ́ẹ̀ but ní àwọn tí wá àwọn òkè ń bá ìmọ̀ràn ṣe àwọn ọmọ ń wò wọ́n lọ́ọ̀kan ni unless tí wọ́n bá nídìí service wa. ṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí yín àbí. náà inú kò ń ṣẹgbẹ́ ní ìran ti wà gbọ̀ngàn tí ọmọ pé mo ní bàbá tó bí mi executive center. ok ó di yé mi. ẹgbẹ́ tẹ̀lé mi sí i. bẹ́ẹ̀. ìyẹn ti doctrine yẹn ti wà ní ìran ti wà àkọ́ndíkàzì ara wa sí àwọn àfáàní central mosque àgbo. ọ̀pọ̀ jùlọ àwọn tó ń bá líǹkì mọ́ ìmọ̀. so but kí ìgbéyà lẹ́nu nígbà tó di August 2022 tó gbé kò yí àyìn tó jẹ́ pé August 2022 ní issue tó come up. wọ́n rí láàrin fún àyájìlẹ̀ ní ìtẹ́lẹ̀ àti ní 19th of November 2021. bàbá ṣàwọn tí ó láàrin fún wọn kú ní 10th of December 2021 3 weeks interval. di àmì nígbà tó di February kan 2022 former governor Adébáyọ̀ Àlàkálà jáde láyé. So the preparation ti kábíyèsí kò tí ì tán kí ti former governor náà tún tó kún. bẹ́ẹ̀ni. So àwọn issues yẹn ṣá come up ìgbà nínú àwọn àgbàfà ilé rẹ̀ ní àwọn bàbá amálámú AKDU àwọn àjà kékeré. So the issue came up kó tó wá tààkà bàbá náà fà sẹ́ra àná ọjọ́ tó ń jẹ́ mọ́tò ìlú Ọ̀yọ́ lánàá àwọn tó jáde láyé during that shortest period àwọn àgbọ̀mọ̀lẹ́sọ ìlú àwọn personalities bẹ́ẹ̀ni. tó lágbára. náà. So to cut it short in the airport 2022 ṣe mọ̀ pé ẹni tó bá ti gbé nǹkan aláìní àkọlé bẹ́ẹ̀ni. lẹ́tà àwọn tí wọ́n ní ìmọ̀ọ́mù tó jáde. lẹ́tà kí ni ẹ̀mí ò gbọ́ àyìn rẹ̀ dà. lẹ́tà àwọn tí wọ́n jẹ́ ìkànnì Mahmood nínú ilé ayélujára tí wọ́n ti kọ́ kó tó di pé wọ́n ní láwàní ṣé ẹ̀ báwo mọ̀ pé wọ́n kọ lẹ́tà bẹ́ẹ̀ni. ìfọ̀ kan tó ní láwàní. ọdún gbẹ́gbẹ́ àwọn ọmọ ìgbà tí àfáàlú mùsùlùmí ta ìtàn. nínú rédíò ta àwọn tí wọ́n sọ pé ìfọ̀rọ̀. ẹ̀kọ́ tààlì wọn ti. àwọn rò pé ìlẹ́yìn ọmọ tí ló ní ọ̀kan wa. bẹ́ẹ̀ni. bàtí ìgbà tó gbọ́ August 2022 náà. tí lẹ́tà wa ní ìwà jáde láti fi kíkì against aláàjì ló ti tọ́ láti pé àníṣe kì í sọ ọmọ inú orí àpò. bẹ́ẹ̀ni. ìfọwọ́ ní problem ti ṣẹlẹ̀. ètò lẹ́tà yẹn ìjọba pé àwọn èèyàn ń kọ́pì gbogbo àwọn stakeholders l'Ógbómọ̀ṣọ́. ṣọmọ pípa àkọ́kọ́ bí wọ́n ń kọ́pì kò jí ó ràn ta
Òtí ń lò bí ti lọ́kọ̀ọ̀sì yẹn àwọn ọmọ àwọn tí wọ́n kọ́ wọn. Wọ́n kọ́pì àwọn stakeholders ẹlẹ́wọ̀n pé tó bá ti kúrò ní ọ̀dọ̀ méjì. Bẹ́ẹ̀ni. Ó ti kúrò láṣìírí. Bẹ́ẹ̀ni. Ibẹ̀ ni information ti kan àwọn àgbààgbà. Ẹ̀jẹ̀ àyànjú ẹni tó bá wọn tó lé ẹ̀jẹ̀ ká wọn tó lé. Àti ìrọ̀bá ń lò àmọ́ àwọn mùsùlùmí ẹjẹ́ àyànjú nǹkan wà. Nínú àwọn tí wọ́n wà lórí ìjókòó ìjọ náà tí wọ́n ń jọba mùsùlùmí ní bàbá wa ibà ọmọdé. Bàbá wa oníbàkan odi méjì. Bàbá wa ibà abúgbúlé wá láti sùúrù lórí lókù gọ̀mù. Bàbá wa oníbàkan wá láti Ògbómọ̀ṣọ́ fàtó gọ̀mù. Bàbá wa alárojẹ àti alákùn àwọn ń jẹ́ nínú ìjòyè bàbá Ṣọ̀ún tí wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ north local government. Láwọn local government márùn-ún àti ní mẹ́ta ní Ògbómọ̀ṣọ́. Sọ̀rọ̀ pé ọ̀pọ̀ ti tán. Ìyẹn ní ijó àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ jókòó nínú Central Mosque Ọ̀jàgbó. Ìgbà wọn jókòó bẹ́ẹ̀ nǹkan wà ní máa sọ ọjọ́ náà ni pé ẹni tí àfáà nínú ìtọ́jú àti ìṣàlùwàlá. Kùránì tí bàbá Mahmood tó gbé ìmọ̀ọ́nù wọlé ayé wá lórí ní oṣù gbúra tọ́ba bàbá ayé lára kan. Mo tiẹ̀ sọ pé tọ́ba jẹ́ ọmọ Mahmood tí àrọ́mọdọ́mọ Mahmood tó gbé ìmọ̀ọ́nù wọlé lára rẹ̀. Wọ́n ní tọ́ba bá ìdílé ayé lára kan. Àfáà nínú sọ́jà àfúrá sọ́jà ìlú. Ìdí tọ́rọ̀ dàrú sí oúnjẹ náà ni. Wọ́n sọ di ariwo ṣe ń tán ní kan ṣe yẹn. Ibi tọ́rọ̀ dàrú sí oúnjẹ náà ni tí wọ́n fi túká. Ọlọ́wọ́ púpọ̀. Àwọn bàbá rẹ̀ tún wá tún ní kí ní jáde ní ọ̀rọ̀. Bá fàyè ní ṣùgbọ́n ní òye fi Kùránì búra. Ẹ̀rí tẹ̀lé wá tẹ̀ lọ́mọ ilé lára ni ẹnìkan ní ilé ìgbà Kùránì yìí kò fi búra. Tó fi dórí Aláàjì Yusuf Shittu ní o. Mo wájú àkọ́kọ́ o. Ìwé ìwé àkọ́kọ́ yìí. Wọn ò lè fi búra. Kò sí kankan náà tó lè fi Kùránì náà búra ń jẹ́. Tàbí tó lè ṣàlùwàlá tó lè pé wà láàyè. Kò sí kankan náà tó lè ṣe Allah. Ọ̀gbọ́n ń gbọ́ lọ́dà. Àgbọ́yé. So, inú ìlú tán, èsì ń lè. Èmi pàdé afẹ́fẹ́ mi ní ìtọ̀. Ẹ̀yin àfún Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin ilẹ̀ náà dájọ́ tó rárá bá ń bẹ l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n sì mọ̀ tó dáadáa. Sọmọ pé àwọn aláṣìírí ara wa. Bẹ́ẹ̀. Ṣùgbọ́n yàtọ̀ sí àtẹ̀tọ́lọ tó ní mọ́tàkì àtẹ̀tọ́lọ tó ní ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ní ilé ìwé títí wọn tí wọ́n kún Nàìjíríà pẹ̀lú láàyè àwọn àfọ̀gbọ́mọ̀ṣọ́ ọmọ tó. Alhamdulillah. Ẹgbẹ́ tí mo bá ń búra. Bẹ́ẹ̀. Torí tó ní pé tó bá ṣe pé kí wọ́n tí kò tí kì í ṣe ilé. Bẹ́ẹ̀. Àfáàrí ní ọ̀sẹ̀ tó ní wọn ní 100. Sáré. Bẹ́ẹ̀. Tó bá ṣe pé kí ni wọ́n tí Àgbọ́yé. tí ò ṣe nílé Ògbómọ̀ṣọ́. Àìmọye dókítà ṣáájú kó tó kàn fún wa. Dókítà ṣé òun wà? Dókítà Pali lásán ní Ògbómọ̀ṣọ́. Ọlọ́ọ̀gbọ́. Ẹ̀gbọ́n lọ́dọ̀ àfọ́ Ògbómọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni. Bó ṣe wà látọ̀jọ́ tó pẹ́ nù. Bẹ́ẹ̀ni. Àṣà. Pali lásán ni o. Àwọn tí wọ́n ṣe tú sí wẹ́wẹ́ pẹ̀lú Pali. Bẹ́ẹ̀ni.
Mashallah. láti mú méjì táwọn kó pọ̀ Bẹ́ẹ̀. nígbà èyí sẹ̀tẹ̀mbà ní sẹ̀tẹ̀mbà 3 Okay. làwọn social committee on Islamic affairs Now. ni wọ́n bá ránṣẹ́ sí àfáà Yunus Taliat Now. nínú àkókò ìgbà yìí Okay. èyí challenge àwọn àfáà pé bọ́rọ̀ bá rí báyìí kí ni ìṣẹ̀lẹ̀ àwí Bẹ́ẹ̀. lórí afẹ́fẹ́ ìjọ ẹ̀ náà wọ́n ti bẹ̀rẹ̀ sí lẹ́jọ́ mi kiri àwọn radio stations tí wọ́n ti ń ṣe prógrámù pé kí wọ́n má jẹ́ ń ṣe prógrámù ń bẹ̀ mọ́ Ọ̀rọ̀. àtòótọ́jọ́ tìjọba àtòótọ́jọ́ tàládàáni ni torí pé wọ́n ń takò àwọn ọdún gbogbo àwọn radio station yẹn padà sọ fún wọn pé ṣọdá kò ìmọ̀ lórí afẹ́fẹ́ Ẹ̀rí. àníṣe ni tí ń sọ yìí tí kì í sáré ẹ̀sìn nípìn ìgbà tí o ti dákọ̀ ní àlèyé. ókè àwọn social committee bá pè wọ́n tún pè àwọn lára sọ̀rọ̀ pé mo ní àwọn onídìí àkọ́kọ́ àwọn ẹ̀rọ apàdà gbé wà mẹ́ Bẹ́ẹ̀ni. àtàwọn stakeholders kọ̀ọ̀kan Ìjókòó àkọ́kọ́ ní Mọ́sáàsì àwọn ìjọba. social committee Yorùbá ọ̀dàgbó Ọjà gbówó rẹ̀ yà. àwọn social committee wá pè wọ́n lẹ́lẹ́kejì. Náà. kí wọ́n tó pè wọ́n látàgbé mẹ́wàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe meeting pẹ̀lú àyájú Yunus Taliat. Okay. ibẹ̀ ni àṣírí ti tú sáwọn kan lọ pé kí ìsọmọ Ògbómọ̀ṣọ́ kí Bẹ́ẹ̀. kódà táwọn kan ò tó bá wọn parí méjì yẹn Bẹ́ẹ̀ náà ti ní òdodo. àwọn méjì kan ò dúró máa parí méjì yẹn. wọ́n ní ìjọ láago mẹ́wàá wọ́n ní káwọn àyílára wá pàdé àwọn láago méjìlá. nígbà wọn padà dé ní Central Mosque ẹni ń sọ̀rọ̀ lọ́nà nínú àwọn tí ń ṣe méjì pẹ̀lú wọn àwọn prof ń bẹnu wọn àwọn dókítà ń bẹnu wọn Okay. ẹni ń sọ̀rọ̀ ń jẹ́ náà dókítà ni Náà. wọ́n á sọ fún àwọn oníbàárà yẹn pé àti ní pé kì í sára yín La ilaha illallah. àti ní pé kì í point of tí lẹ́nu pé àti ní pé kì í sára yín Ó ti hàn sí wọn. àmọ́ ó ti débẹ̀ ní kí lè ṣe La ilaha illallah. Ilẹ̀ fẹ́. àsìkò Ẹ̀jọ̀ ta lẹni tó sọ̀rọ̀ yẹn gangan ǹjẹ́ rántí ó ń tàn kí lorúkọ? ohun kì í bá tèèyàn jẹ́ ní ìran wa but tí wọ́n bá pè ní lóníọ́ máa jẹ́ kí wọ́n mọ̀ pé voice note wọ́n mọ̀ pé voice note ó ń jì ń bẹ lọ́dọ̀ mi gbogbo Ògbómọ̀ṣọ́ mọ̀ torí bí mo ní sọ̀rọ̀ mo mọ̀ pé gbogbo àgbáyé mo bá sọ Of course. gbogbo Ògbómọ̀ṣọ́ wá mọ̀ pé gbogbo tí mo ń sọ yìí èyí tó bá ní the evidence to prove ń bẹ̀ mo ní lọ́wọ́ Bẹ́ẹ̀ni. èyí tó bí wọn kàn wọ́n sọ̀rọ̀ lórí ẹni lásán nítorí pé tí wọ́n bá lọ wo ọ̀rọ̀ kù tó pọ̀ tí ibi tó jẹ́ péjì ni I will speak based on the evidence to prove me. nínú ẹ̀rọ ìfún wọn challenge yìí ní ìgbà kan ẹ̀sán tẹ̀lé pé tí ẹ bá fẹ́ tákù ní come with your evidences. Right. ẹ má gbé ìgbé ẹ̀sùn náà ṣe pé Bẹ́ẹ̀ ṣe wà yẹn. torí pé bí wọ́n ṣe rí ni pé mi ò ń bá sọ̀rọ̀ ni wọ́n ti mọ̀ pé káì àṣẹ ni gbogbo ọ̀rọ̀ ti tú. wọ́n mọ̀ ní dáadáa. tó pé nígbà tí wọ́n mọ̀ ní wọ́n ti fi
wọ́n ti competition against mi o àti ìpínlẹ̀ lọ sí June 11 lóṣù wọn. káwọn èèyàn ìgbà káwọn èèyàn lè mọ̀ pé ní bí ń sọ̀rọ̀ I'm subject to this matter kì í ṣe ọmọ yẹn láàrín tó tọ́. But I'm an identified subject no matter. Nah. To cut the story, to cut it short. Meeting in town and no house of work in China for that. Àwọn tí wọ́n dájọ́ wọ́n wá dá 25th of September. Ó làwọn pàdé. Okay. Nígbà tó di 19 àbí 18 kan tó jẹ́ Friday. Bẹ́ẹ̀ni. Àfáà Yunus tó ní èsì sí 27th yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé 19th ní tó? Àfáà Yunus lọ sórí rédíò jù. Ó grant interview. Another interview. Another interview in 2022 September. Right. Wọ́n sọ ń bẹ̀ pé gbogbo àwọn tí wọ́n ń bí nínú ọ̀rá àgbọn. Okay. Àwọn ti fún wọn níbi tí wọ́n fẹ́ gbà. láì tí ì ṣe nǹkan kan láì tí ì sọ̀rọ̀ láì tí ì pàdé padà lórí pọ́nṣùwà lágbọ́n ìpọ́jọ́ báyìí là á padà pàdé. Bàbá Yunus wa ń sọ ìyẹn kọ́bùlà ọjọ́ yẹn làwọn ń sọ̀rọ̀ lórí rédíò bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run. Ìgbà tá a fọ́ wọn sọ̀rọ̀ rẹ̀, àwọn èèyàn á gbọ́. Ìlú wa àwọn èèyàn ti ń gbọ́ nínú pé àwọn ayélujára ti gba 15 million. Tó lè fẹ́ jọmọ́ díẹ̀ tó lè fẹ́ jọmọ́ táwọn wá sọ lórí rédíò Allah. Ìgbà. Ó wà tó jí ìjọ yẹn. Ìgbà kó tó fi ìjọ Sunday. Àwọn èèyàn fi ṣe káńtà announcement. Bá àwọn kan pa ń tọ́ sọ. Wọ́n ṣe ní gbogbo radio station. Má ṣe o. Nípa tí Àfáà Yunus sọ yẹn. Gbogbo ibi tí wọ́n ń community lọ. Wọ́n àgbá lọ́wọ́ wọn. Láìláìlọ́lá. Wọ́n á pè mí. Okay. Nígbà wọn á pè mí pé wọ́n ní ìjọ rédíò ní ọkùnrin bẹ́ẹ̀ ni. Àwọn tó gbé news yìí jáde, àwọn ò fẹ́ kó jẹ́ advertisement. Torí pé gbogbo ibi táwọn ń lọ, wọn àgbá lọ́wọ́ àwọn àti radio station tìjọba àti radio station káládà ni wọ́n fi wọ́n ti ra gbogbo ẹ̀ pa. Má ṣe o. So, mo wá sọ fún àwọn yẹn pé ọmọ kékeré nígbà wọ́n ní voice recorder doctor tí mo ní 54 minutes ní voice recorder doctor ni. Kẹ́lẹ́ mọ̀ pé wọ́n náà voice recorder yẹn la fi wá create another community. Wọ́n sẹ́ńdẹ̀ sí mi. Okay. Wọ́n bẹ̀rẹ̀ sí oúnjẹ Nàìjíríà. Okay. Ibẹ̀ ni news yẹn ti jáde ní September náà pé ó di September 27. Kí ni tí o tó wáyé o? Lórí agirímẹ́ǹtì tí wọ́n fẹ́ sí o. Lórí agreement tí wọ́n bá ṣe tẹ́lẹ̀ information kan lórí rédíò kan. Bí yàtọ̀ sí bẹ́ẹ̀ o. Ọ̀lẹ́sẹ̀ lọ. Ṣé mo gbé mi ní ohun tí wọ́n wà ní kí n tẹ́lẹ̀? Bẹ́ẹ̀ni. Máa ń jẹ́ ní ọ́sọ́là ní ọgbọ́. Wọ́n bá pe àwọn tí wọ́n wà ní rédíò station yẹn. Àwọn èèyàn wá sọ fún mi pé èmi ni mo mú community wá.
evidences ni. Of course. tó bá dẹ̀ ti ní media house lọ́mú ó ti kọjá pé wọ́n ń parọ́ mọ́ ni. Bẹ́ẹ̀ni. tó pé NDC ó yóò document everything. Right. so announcement yẹn ló wá dáhà lálẹ́. Tó ti tako ohun tí apátọ́lé àtàsọ lórí rédíò. àti táwọn èèyàn gbọ́. Wọ́n gbọ́ kiri ní rúmọ̀. pé wọ́n ti gba 15 million. Wọ́n ti fi ta èdè. so ibi wọn ti fi 15 million ta ìjìnlẹ̀ náà. Náà. so ibẹ̀ yẹn àwọn èèyàn tó tẹ àyà request wọn nígbà ojú 27 yẹn wọ́n issue request wọn wọ́n bẹ̀rẹ̀ handover rẹ̀ àwọn èèyàn tẹ̀ sáyìn pa wọn gbà láti September 27, 2022 àwọn èèyàn ìwọ̀n padà mọ́ títí tó fi dàsìkò tó ní àti ìgbìmọ̀ sọ̀rọ̀. Ibẹ̀ yẹn ò yé mi dáadáa. Àwọn owó ní òpè wọn padà. àwọn tí ó ní owó ní request wọn wá. Ní ọ̀nì 27 pé kí wọ́n fẹ́ gbà bá fi ọwọ́ lọ́rọ̀ pé wọ́n fẹ́. 27 September 2022 Tí wọ́n dá. tí wọ́n fi owó lọ́rọ̀ pé wọ́n fẹ́ mọ́ pé bà tí wọ́n fi owó lọ́rọ̀ pé wọ́n fẹ́ wọ́n ń tèrè pé àfáà yìí ní sọ́jà tí ó ṣe ní ayé lára. Náà. tí wọ́n sì ti silent lórí ẹ̀. Náà. wọ́n pè wọ́n mọ́ tó ti dà á rẹ̀. Láìláìlọ́lọ́. Àwọn tó sì ìjókòó náà ń jẹ́ àwọn àfáà ni wọ́n dókítà ni wọ́n. ní iṣẹ́ àwọn àfáà. Ok. but gbogbo wọn àwọn olówó àwọn ọlọ́lá àwọn ọ̀mọ̀wé. Ok. àfáà tó wà nínú wọn tó jẹ́ pọ̀fù kì í ṣe orí àfáà gan ló gba pòfẹ́sọ̀ lórí. Ẹ̀sìn ẹ̀yin lẹ́sìn tó ń pẹ̀ fẹ́ dárúkọ ẹnì kọ̀ọ̀kan nù wọ̀nyí kò sí wàhálà. gbogbo wọn náà Èmi kò kàn láìkí ní àfáà abẹ́ yìí èmi kò kàn bẹ́ẹ̀ àfáà ẹ máa gbọ́ àfáà yìí náà ti padà ẹ máa gbọ́ àfáà yìí náà ti padà gbé ọ̀pọ̀lọpọ̀ ohun lọ kóòtù. Ẹ̀yà ok. Àbúrò ti dé bẹ̀rẹ̀ ti dárúkọ wọn yìí ọ̀n ti padà gbé wọn lọ kóòtù. Ó bá jẹ́ wá dé bẹ̀rẹ̀ ti dárúkọ wọn. ọmọ méje tó jẹ́ náà ààrẹ mùsùlùmí ṣé ń gbọ́. Ó yé mi ọ̀rá. Náà mo gbọ́ yín. bàbá ààrẹ mùsùlùmí Ọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bàbá Báṣọ̀run Aṣọ ọ̀run bàbá yàrá ìsàkà. aṣojú Ok ọba aṣojú náà. Báṣọ̀run bàbá aṣojú ìgbàsíkò bàbá alimi sàmúlò Báṣọ̀run prince abdulaziz ọlájìmí ọlájì black sanusi wáfà dr babadalógún professor tijani abdulwahab chibunamu latek alhaji mansuri ejide alhaji zakoliola so àwọn irú ìlú ṣàwọnbẹ. Àwọn orúkọ tí mo gbọ́ ẹ̀ ń sìn máa lè mọ àwọn tí mo fẹ́ pè nù bí àmọ́ ti ní nọ́mbà àwọn tẹ́lẹ̀ àbí mi tí ni màá ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ má wọrí. so ibi ìdáhùn ìwọ́n pè wọ́n ni pé Táwọn fi pè wọ́n wọ́n padà. là ṣe fẹ́ yanjú ibà àwọn òkúdò làwọn ṣe fẹ́ yanjú ọ̀rẹ́ Tó o ti di iṣu àtàyàn yẹn báyìí. Ó ga ọ. ó ti ti ṣu àtàyàn wọn. Ó tọ́ Ọlọ́run. ó ní bí ìwà ṣe yanjú rẹ̀ wọ́n wà tí àwọn tí aláàjì Taofeek lọ́ba níkà Náà. táwọn fi competition lọ́dọ̀ àwọn Lagos north and alpha. mo fẹ́ kẹ́ ṣe àkíyèsí àárín yẹn Alhaji Taofeek lọ́ba níkà wọn competition lọ sọ́dọ̀ àwọn League of Imams and Afas a máa padà play audio àbáwá lọ́ba níkà yẹn ó lè jẹ́ ọ̀la àbí Wednesday wàá jẹ́ kẹ́ mọ̀ ṣá ẹ̀kọ́ nóòtì àárín yẹn dáhùn Alhaji Taofeek lọ́ba níkà torí mo ti bá àwọn náà sọ̀rọ̀. Ok. Orí wọn yanjú ẹ̀mọ́ sí wà tí Alhaji Taofeek Haji Zubairu lọ́ba níkà
wọ́n fi wá competition lọ sọ́dọ̀ àwọn league of affairs imams and affairs ọ̀rọ̀ ní àfáàní ẹ̀yìn ọ̀gbẹ́. wọ́n jẹ́ kọ́pì gbogbo àwọn wọ́n kọ́pì ṣọ̀wọ́n nǹkan sùn. Then àwọn ṣọ̀wọ́n nǹkan sùn sí ọmọ pàtí ní ọba gbogbo nǹkan sùn. Kọ́dà kì í tí ì pé ọdún kan tí wàá máa ṣọ̀n kú o. Ọwọ́ ní ọdún kan sọ fún wa. Òkò tí ìpọ́dún kan ìjọ September October November December ní ìwà ṣọ̀n kú. Ok, òdì pọ̀dún kan. Ọ̀gá àwọn ajagunmọ́bí kẹta. Bẹ́ẹ̀ni. Ọ̀gá àwọn ajagunmọ́bí kẹta. Bẹ́ẹ̀ni. So. Ó sì wà lóṣù kẹwàá, lóṣù kẹsàn-án yẹn.